Ọlọ́run wa àti ẹlẹ́dàá wa, a dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti péjọpọ̀ ní ìrọ̀lẹ́ yìí láti gbọ́ ọ̀rọ̀ yín. Nípasẹ̀ ọ̀rọ̀ yín ni ẹ dá ohun gbogbo. Nípasẹ̀ ọ̀rọ̀ yín lẹ sì mú ohun gbogbo dúró títí di àkókò yìí. Ọ̀rọ̀ yín, Bíbélì pè ní ó dàbí òòlù tí ń fọ́ àpáta túùtù. Ọ̀rọ̀ yín ó dàbí ìmọ́lẹ̀ tí mọ́lẹ̀ nínú òkùnkùn tí sì ń jẹ́ kí àwọn ènìyàn ríran. A gbàdúrà ní ìrọ̀lẹ́ yìí wípé kí ẹ mú ọ̀rọ̀ yín tọ̀ wá wá. Tó bá ní ohunkóhun tó dàbí àpáta nínú ọkàn wa tí kì í gba ọ̀rọ̀ yín dúró, ẹ fi òòlù ọ̀rọ̀ yín ẹ fi lù ú títí. Tó bá ní inú òkùnkùn àìmọ̀kan tí a lè wà, ẹ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín síbẹ̀ kí a lè ríran kedere. Ẹ bá wa pàdé nínú ọ̀rọ̀ yín. Ẹ fi Kristi hàn wá. Ẹ fi oore ọ̀fẹ́ tí ń múni wọ ìjọba Ọlọ́run, ẹ fi hàn wá. Kí gbogbo wa tí a wà nínú ìpàgọ́ yìí, kí a jẹ́ alábàápín nínú ohun tí Ẹ̀mí Mímọ́ ń sọ ní ìrọ̀lẹ́ yìí. Ẹ ṣé Ọlọ́run wa, ní orúkọ Jésù ni a gbàdúrà. Ní ìrọ̀lẹ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ gbé yẹ̀wò ni a pè àkọlé rẹ̀ ní inúnibíni nítorí òdodo. Inúnibíni nítorí òdodo. Tí a ó máa gbé yẹ̀wò ní inú ẹ̀kọ́ tí a kà ṣáájú yẹn, ìwé Mátíù orí 5 láti ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 11. A ó pín ìsọ̀rí àkọlé yìí sí ọ̀nà 5. Lákọ̀ọ́kọ́, a ó sọ̀rọ̀ ṣáájú. Lẹ́ẹ̀kejì, ìkẹta àti ìkẹrin, a ó béèrè àwọn ìbéèrè. Àwọn ìbéèrè 3 pàtàkì ni a ó fi mọ ohun tí Kristi ń sọ fún wa nínú ọ̀rọ̀ ìbùkún tí a kà ṣáájú sí wa létí. Béèrè àkọ́kọ́ tá ó béèrè ni pé kí ló fa inúnibíni yìí tí Jésù ń sọ̀rọ̀ nípa rẹ̀ nínú ẹ̀kọ́ wa. Béèrè kejì tá ó béèrè, òun ni kí ni inúnibíni yìí ń fi hàn gan-an. Béèrè kẹta, òun ni kí ni ìhà tó yẹ kí a kọ sí inúnibíni yìí. Ìsọ̀rí 5, a ó wá gbé àwọn ọ̀rọ̀ àmúlò 2 yẹ̀wò. A ó sì parí ìdánilẹ́kọ̀ọ́ wa. Ẹ jẹ́ a bẹ̀rẹ̀ báyìí. Ní bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn, tẹ́ bá rántí dáadáa, ni a wo inú ìwé Mátíù orí 5 yìí kẹ́yìn. Nígbà náà, a wo ẹsẹ̀ 9. Nínú ẹ̀kọ́ yẹn, ohun tá a gbé yẹ̀wò ó ní ṣe pẹ̀lú àwọn onílàjà tàbí olùlàjà. A rí wípé alábùkún ni fún àwọn olùlàjà nítorí pé ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. Ṣáájú ìdánilẹ́kọ̀ọ́ yẹn, a ti ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan síwájú ṣáájú. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a lè ṣe ṣáájú yìí, ohun tá a gbé yẹ̀wò ó ní ṣe pẹ̀lú àwọn ìhùwàsí tàbí ohun àmúyẹ pàtàkì tí ó ń júwe àwọn tó wà nínú ìjọba Ọlọ́run. Lára àwọn tí a mú gbé yẹ̀wò gẹ́gẹ́ bí àwọn ohun àmúyẹ yìí tàbí àwọn ìhùwàsí wọ̀nyí, ó ní ṣe pẹ̀lú àwọn ọlọ́kàn tútù, àwọn tí ń pòǹgbẹ tàbí wọ́n ń pebi fún òdodo, àwọn tí ń ṣàánú àwọn aláàánú, àwọn ọlọ́kàn funfun. Àwọn tí lára àwọn tá a gbé yẹ̀wò ṣáájú rèé. Tá a bá wo àwọn ọ̀rọ̀ tá a gbé yẹ̀wò yìí dáadáa, a ó rí wípé àwọn èèyàn lè ronú wípé àwọn àmúyẹ wọ̀nyí àwọn ohun tó dára ni wọ́n. Wọ́n máa pèèyàn ní ọlọ́kàn funfun, ọlọ́kàn tútù, aláàánú, ẹni tó ń pòǹgbẹ sí òdodo, tó ń pòǹgbẹ tó sì ń pebi sí òdodo. Àwọn nǹkan tó dáa làwọn nǹkan wọ̀nyí. Ó yẹ ká wá wòye wípé tí àwọn nǹkan yìí wá jẹ́ nǹkan tó dáa, tó dẹ̀ jẹ́ ìhùwàsí àwọn tó wà nínú ìjọba Ọlọ́run, a lè sọ wípé irú ẹni tó ń wu irú ìwà yìí tàbí tó ń mú irú ìwà yìí tó ń fi hàn, kò yẹ kó ní ìṣòro pẹ̀lú ẹnikẹ́ni tó yí i ká. Kò yẹ kó ní wàhálà pẹ̀lú àwọn aládùúgbò rẹ̀. Gẹ́gẹ́ bí òǹkọ̀wé kan ṣe sọ, ó ní ẹni tó bá nírú ìwà yìí, ó yẹ kí
ayé yìí dàbí ọ̀run ni fún un. Pé kí ayé yìí dàbẹ́ ni pé ó ti ń gbé nínú ọ̀run nínú ayé. Ó ní bẹ́ẹ̀ ló ṣe yẹ kó rí. Èmi wá fẹ́ fi eléyìí kún wípé ohun tí a rí gẹ́gẹ́ bí ohun àmúyẹ yìí, a lè sọ wípé eléyìí la lè pè ní ọ̀gángán ohun tá a lè pè ní ìdùnnú, the height of happiness, ọ̀gángán ìdùnnú. Pé ẹnikẹ́ni tí a bá júwe báyìí, òun ló yẹ kí inú ẹ̀ dùn jù ní gbogbo ayé. Ìbéèrè wá pàtàkì tó yẹ ká béèrè wípé irú ẹni tó nírú ohun àmúyẹ àti irú ìhùwàsí báyìí, ṣé kò yẹ kí gbogbo àwọn ènìyàn nífẹ̀ẹ́ rẹ̀? Ta ni ò ní fẹ́ nífẹ̀ẹ́ tó lọ́kàn tútù? Ẹni tó ń pòǹgbẹ fún òdodo tó sì ń pebi fún òdodo. Ẹni tí ó jẹ́ aláàánú. Ẹni tó jẹ́ ọlọ́kàn funfun. Ṣé kò yẹ kí gbogbo ènìyàn kí wọ́n nífẹ̀ẹ́ irú ẹni bẹ́ẹ̀? Ṣùgbọ́n ohun tí a rí nínú Bíbélì òun ni wípé dípò irú ẹni bẹ́ẹ̀ kó ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn aládùúgbò rẹ̀, pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀, pẹ̀lú àwùjọ lápapọ̀. Ní ìdàkejì, òun ń lé eku sí wọn, àwọn ń lé ejò sí. Ní ìdàkejì, dípò kí wọ́n fẹ́ràn rẹ̀, inúnibíni òun ni wọ́n fi ń hùwà sí. Inúnibíni òun ni ìdáhùn wọn sí ẹni tó ní irú ìwà àmúyẹ báyìí. Ṣùgbọ́n Kristi jẹ́ kí a rí nínú ẹ̀kọ́ yìí wípé alábùkún ni fún àwọn tá à ń ṣe inúnibíni sí nítorí òdodo. Alábùkún ni fún àwọn tí a ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí nítorí òun. Ohun àkọ́kọ́ tá a fẹ́ yànnàná nínú ẹ̀kọ́ yìí tó dẹ̀ yẹ kó wá sí ọkàn gbogbo ènìyàn tó ní àǹfààní láti ka ẹsẹ̀ Bíbélì tí à ń gbé yẹ̀wò yìí, òun náà ni wípé kí ni irú ẹni tó ní irú ìwà àmúyẹ báyìí, kí ni ó fà á tí a ṣe ń ṣe inúnibíni sí wọn? Ìbéèrè tó dáa ni. Kí ló fà á? Wọn ò pa ẹnikẹ́ni lára. Ọlọ́kàn funfun ni wọ́n. Aláàánú ni wọ́n. Wọ́n ń pòǹgbẹ sí òdodo. Ọlọ́kàn tútù ni wọ́n. Kí ló wá fà á tí a ṣe ń ṣe inúnibíni sí wọn? Kí ló fà á tí a ṣe kórìíra wọn nítorí pé wọ́n ń sọ òtítọ́, wọ́n dẹ̀ ń hùwà òtítọ́? Kí ló fà á tá a ṣe ń ṣe irú ìwà inúnibíni sí wọn? Ìdáhùn ìbéèrè yìí ó bẹ̀rẹ̀ láti inú wípé inú ayé tá à ń gbé yìí ó jẹ́ ayé tó ti ṣubú. Ayé tó ti ṣubú. Nínú ayé tó ti ṣubú yìí, àwa ènìyàn a máa ń rí ohun tó jẹ́ òkùnkùn bí ìmọ́lẹ̀. Nínú ayé yìí, a máa ń rí ohun tó jẹ́ ibi gẹ́gẹ́ bí ire. Nínú ayé yìí, a máa ń rí ìwà búburú gẹ́gẹ́ bí òdodo. Láti ìgbà tí ènìyàn ti ṣubú, láti ìgbà náà ni ìrí ènìyàn tó ti rí ìdìbàjẹ́. Ìrí wa ti rí ìdìbàjẹ́, ọkàn wa rí ìdìbàjẹ́, èrò wa ti rí ìdìbàjẹ́, ìhùwàsí wa ti rí ìdìbàjẹ́ nítorí ìṣubú òbí wa àkọ́kọ́, ìyẹn Ádámù, tí ó ṣubú sínú ẹ̀ṣẹ̀, tí ó ṣe àìgbọràn sí Ọlọ́run nípa títẹ òfin mímọ́ rẹ̀ mọ́lẹ̀. Látìgbà náà, gbogbo àwọn irúgbìn tàbí ohun tá a lè pè ní àwọn ìran tó ti ara Ádámù jáde ni wọ́n ti nírú ìwà yìí. Nítorí pé nípasẹ̀ Ádámù ni àwọn náà wọnú ìdìbàjẹ́ lọ. Ìwé Róòmù orí 5 ó jẹ́ kí ẹsẹ̀ 12 jẹ́ kí a rí wípé nípasẹ̀ ènìyàn kan ni ẹ̀ṣẹ̀ gbé wọnú ayé àti ikú nípasẹ̀ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ṣàn sórí gbogbo ènìyàn. Ẹ̀ṣẹ̀ wá di ìhùwàsí wa, ó di ohun ìdánimọ̀ wa. Ẹ̀ṣẹ̀ ti di bárakú fún wa
gẹ́gẹ́ bí ènìyàn. Nípa bẹ́ẹ̀, dípò kí a rí ohun tó jẹ́ ohun tó dára gẹ́gẹ́ bí àpẹẹrẹ òfin Ọlọ́run tó jẹ́ òfin tó dára, Paul pè òfin Ọlọ́run ní pé ó pè ní òfin tó dáa. Ṣùgbọ́n dípò ká rí gẹ́gẹ́ bí òfin ohun tó dáa bí Ọlọ́run ṣe ṣètò rẹ̀, ohun tá à ń ṣe ni wípé à ń tẹ òtítọ́ mọ́lẹ̀ nínú àìṣòdodo. Ìwé Róòmù orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún, Romans 1:18. Paul wípé àwọn ẹni tí ó fi àìṣòdodo tẹ òtítọ́ mọ́lẹ̀ bí a ṣe júwe ènìyàn tó ti ṣubú nìyẹn nínú ayé tó ti ṣubú yìí. Nípasẹ̀ bẹ́ẹ̀, àwọn ènìyàn wọ́n kórìíra, wọ́n dẹ̀ fẹ́ láti máa ṣe ìpalára fún gbogbo ẹni tó dúró fún òtítọ́ àti òdodo. Wọ́n á ṣe ohun gbogbo ní ìkáwọ́ wọn láti tako àwọn tí kò gbégbé ayé tá a wà nínú ẹ̀ bí àwọn ṣe ń gbé e. Tó máa rí ẹni tí kò yíwèé bí àpẹẹrẹ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́, tí kò kówó ìjọba jẹ, wọ́n á mú gẹ́gẹ́ bí ọ̀tá. Tó bá rí ẹni tó ń sòtítọ́ ní gbogbo ìgbà, nígbà tí àwọn dẹ̀ fẹ́ràn láti máa pa irọ́, wọ́n á kórìíra ẹni tó ń sọ òtítọ́ yìí. Wọ́n á mú lọ́tà, wọ́n á máa wá gbogbo ọ̀nà láti ṣe ìpalára fún un. Nínú Bíbélì, nínú ìwé Máàkù orí 4 ẹsẹ̀ 16, a kọ nípa ti Jésù Olúwa wa bí ó ṣe mú ìkan lára àwọn àsọtẹ́lẹ̀ Àìsáyà ṣẹ. A kọ wípé àwọn ènìyàn tí ó jókòó ní òkùnkùn wọ́n rí ìmọ́lẹ̀ ńlá, àti àwọn tí ó jókòó ní ibi ikú àti lábẹ́ òjìji rẹ̀ ní ìmọ́lẹ̀ ńlá là fún. Kí ni kókó tàbí kí ni pàtàkì ẹsẹ̀ Bíbélì tí mo kà sí wa létí? Pàtàkì rẹ̀ ni wípé Jésù ó wá sáyé yìí gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ láti tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ènìyàn, láti tàn mọ́lẹ̀ sínú òkùnkùn ayé yìí. Ohun tí Àìsáyà sọ nípa Jésù nìyẹn. Jésù Násárẹ́tì ló wà tẹ́lẹ̀ kó tó di pé ó kúrò ní Násárẹ́tì láti lọ máa gbé ní Kápánáùmù. Ní Kápánáùmù yìí, àsọtẹ́lẹ̀ ti wà nípa Kápánáùmù gba inú wòlíì Àìsáyà. Àsọtẹ́lẹ̀ yìí ni Jésù múṣẹ nípa lílọ sí Kápánáùmù. Lílọ rẹ̀ sí Kápánáùmù, a lè júwe rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tó dé sáàrin àwọn tó wà nínú òkùnkùn. Ohun tí Àìsáyà ń sọ nìyẹn. A lè rò wípé bí ìmọ́lẹ̀ yìí ṣe là láàrin àwọn tó wà nínú òkùnkùn yìí, ó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ríran ni. Ó yẹ kí wọ́n lo àǹfààní ìmọ́lẹ̀ tí ó wọlé sáàrin wọn yìí kí wọ́n bẹ̀rẹ̀ sí fi ríran. Ṣùgbọ́n pẹ̀lú pé ìmọ́lẹ̀ yìí tàn sáàrin wọn, kí ni Bíbélì sọ nípa àwa ènìyàn? Kì í ṣe nípa àwọn tó wà ní Kápánáùmù nìkan, kì í ṣe nípa àwọn ọmọ Ísírẹ́lì nìkan, ṣùgbọ́n nípa àwa ènìyàn lápapọ̀. Nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 19, ohun tí Bíbélì sọ rẹ̀, ó ní èyí ni ìdájọ́ náà pé ìmọ́lẹ̀ wá sí ayé, àwa ènìyàn sì fẹ́ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú. Ohun tí àbájáde Bíbélì nípa ènìyàn nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé Jésù tó jẹ́ ìmọ́lẹ̀ ó wá sínú ayé yìí, a fẹ́ràn ìmọ́lẹ̀ òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ. Ìdí tí a ṣe kórìíra Jésù nígbà tí ó wá sáyé kì í ṣe nítorí pé Jésù ó ṣe ibi sí àwọn ènìyàn tó yí i ká, rárá o. Ṣùgbọ́n nítorí pé ó ṣe rere, ó sì fi ìpinnu Ọlọ́run hàn. Ìdí tí wọ́n ṣe ń kórìíra rẹ̀ nìyẹn. Títí di òní, àwọn ènìyàn fẹ́ràn ẹ̀ṣẹ̀ wọn síbẹ̀, wọ́n kórìíra Ọlọ́run àti ìpinnu Ọlọ́run. Nítorí náà, ẹnikẹ́ni tó bá fẹ́ràn Ọlọ́run tó sì ń fẹ́ láti máa ṣe ìfẹ́ Ọlọ́run ni aráyé máa ń kórìíra. Nítorí náà ni Jésù Olúwa, ẹni tí ó fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, ṣe sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé nínú ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 20 pé ẹ rántí ọ̀rọ̀ tí mo ti sọ fún yín pé ọmọ ọ̀dọ̀ kò tóbi ju olúwa rẹ̀ lọ. Bí wọ́n bá
ti ṣe inúnibíni sí mi, wọ́n á ṣe inúnibíni sí ẹ̀yin náà pẹ̀lú. Bí wọ́n bá ti pa ọ̀rọ̀ mi mọ́, wọ́n sì pa tiyín náà mọ́ pẹ̀lú. Kí ni Jésù ń gbìyànjú àti sọ fún wọn? Jésù ń sọ fún wọn wípé òun wá láti fi òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run hàn. Bẹ́ẹ̀ aráyé kórìíra òun. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi náà, ìkankan náà ni wọ́n máa ṣe sí yín. Gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń gbìyànjú láti ṣe ìfẹ́ mi, tí ń ṣe fífi òtítọ́ Ọlọ́run hàn sí àwọn aládùúgbò yín, sí àwọn aráalé yín, wọ́n á kórìíra yín bí wọ́n ṣe kórìíra èmi náà. Inúnibíni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó ń jẹyọ láti inú ipò ẹ̀ṣẹ̀ tí ènìyàn wà. Èyí ló sọ wọ́n di ọ̀tá Ọlọ́run àti gbogbo òdodo. Wọ́n jẹ́ ọ̀tá Ọlọ́run àti ọ̀tá gbogbo òdodo. Nípa bẹ́ẹ̀, ẹnikẹ́ni tó bá jẹ́ ti Ọlọ́run, tó jẹ́ èrò ìjọba Ọlọ́run, tó sì ń lépa òdodo, yóò jẹ́ ọ̀tá sí àwọn tó fẹ́ràn ayé àti ìfẹ́kúfẹ̀ẹ́ tó wà nínú ayé. Kì í ṣe pé òun ló máa mú wọn lọ́tà, wọ́n á mú lọ́tà ni, nítorí pé iṣẹ́ wọn burú. Iṣẹ́ wọn burú. So, ohun tó fa inúnibíni yìí rèé, nítorí pé àwa tá a ti rà padà kúrò nínú ibi, àwa tá a ti rà padà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ tó wà nínú ayé yìí, a sì wà nínú ayé yìí síbẹ̀ pẹ̀lú àwọn ọmọ òkùnkùn. Nípa bẹ́ẹ̀, láti ìgbà dé ìgbà, ayé wa àti ayé tiwọn a máa fẹ̀gbẹ́ kanra. Ní gbogbo ìgbà tí a bá sì ń fẹ̀gbẹ́ kanra, tí nǹkan ń pa wá pọ̀, a ó rí wípé wọ́n a máa ṣe inúnibíni sí wa, nítorí pé tiwa ò bá tiwọn mu. Tiwọn náà ò bá tiwa dọ́gba. Kò bá tiwa dọ́gba. Ata àtojú òun ni ẹni tó wà nínú ẹ̀ṣẹ̀, tó wà nínú ayé, tó fẹ́ràn ẹ̀ṣẹ̀, àtẹni tó fẹ́ máa ṣèfẹ́ Ọlọ́run. Ata àtojú ni wọ́n. Àwọn méjèèjì wọn ò lè rẹ́. Ṣùgbọ́n ohun tá a gbọ́dọ̀ mọ̀ rí wípé àwọn tó jẹ́ ti Ọlọ́run, wọn kì í ṣe ibi sí àwọn tó wà nínú ayé. Àwọn tó wà nínú ayé ló máa ń ṣe ibi sí àwọn tó wà nínú Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí a gbọ́dọ̀ mọ̀ nìyẹn. Ìbéèrè kejì tó ṣe pàtàkì tá a gbọ́dọ̀ béèrè, ó ní pé kí ni inúnibíni yìí ń fi hàn gan-an? Kí ló ń fi hàn? Jésù fi ohun méjì hàn nípa ohun tí inúnibíni tá à ń sọ̀rọ̀ rẹ̀ tó ń fi hàn. Tá a bá ń sọ̀rọ̀ nípa inúnibíni, ó yẹ ká mọ̀ pé inúnibíni wípé kán máa ṣe ibi sí ènìyàn nítorí irú ẹni tó jẹ́ àti bí ó ṣe ń gbègbè ayé rẹ̀. Kì í ṣe pé ó ń ṣe ibi sáwọn èèyàn, àwọn èèyàn wá fẹ́ ṣe kí ni o, wọ́n wá fẹ́ gbẹ̀san lára rẹ̀ rárá. Ṣùgbọ́n nítorí pé irú ẹni tó jẹ́ ni wọ́n ṣe ń ṣe inúnibíni yìí sí. A ó rí síwájú sí i. Ohun méjì bí mo ṣe sọ ṣáájú ní inúnibíni yìí ń fi hàn. Ohun àkọ́kọ́ ni wípé ó ń fi hàn wípé àwọn tí à ń ṣe inúnibíni sí nítorí òdodo, wọ́n jẹ́ alábùkún fún. N tó ń fi hàn nìyẹn. Ó ń fi hàn wípé àwọn tí à ń ṣe inúnibíni sí yìí, wọ́n jẹ́ alábùkún fún. Jésù Olúwa kọ́ wa pé alábùkún fún ni àwọn tí à ń ṣe inúnibíni sí. Ó yẹ kí ọ̀rọ̀ yìí kó yé wa jinlẹ̀jinlẹ̀ sí. Kì í ṣe wípé a kàn ń ṣe inúnibíni sí wọn nìkan. Jésù Olúwa yànnàná ẹ̀ dáadáa irú inúnibíni tó ń sọ̀rọ̀ rẹ̀. Nítorí pé inúnibíni pọ̀ nínú ayé. Ṣùgbọ́n inúnibíni tí Jésù ń fi tó wa létí òní pé inúnibíni nítorí òdodo. Ẹ jẹ́ a fàlà sí òdodo. Inúnibíni nítorí òdodo. Kí lélẹ́yìí ń fi hàn wá? Lákọ̀ọ́kọ́, ó ń fi hàn wá wípé kì í ṣe gbogbo inúnibíni ló fi wá sí ipò ìdùnnú tàbí ìbùkún. Kì í ṣe gbogbo inúnibíni. A lè ṣe inúnibíni sí wa nítorí ẹ̀yà wa.
bí a ṣe ní ẹlẹ́yàmẹ̀yà lórílẹ̀‐èdè Nàìjíríà tí Yorùbá ò gba ti Fúlàní tí ti Fúlàní ò gba ti ọmọ Ìgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè ṣe inúnibíni sí wa nítorí àwọ̀ wa. Àwọn òyìnbó wọn ò kúndùn àwọn ènìyàn dúdú. Tá a bá lọ sílùú wọn, wọ́n máa ṣe inúnibíni sí wa nítorí àwọ̀ wa. Wọn ò kúndùn wa. Irú inúnibíni tá à ń sọ kọ́ nìyẹn. A lè ṣe inúnibíni sí èèyàn nítorí èdè tó ń sọ, nítorí irú ìdílé tó ti jáde wá, nítorí ibi tó ti ṣàn wá. A lè ṣe inúnibíni sí. Ní ilẹ̀ àwọn Ìgbò, ó ní àwọn ènìyàn tó ń pè ní Oṣù náà máa ń pè wọ́n, kì í ṣe Oṣù ilé ẹ̀kọ́ gíga ọ̀ rárá. Oṣù ni wọ́n máa ń pè wọ́n. Ó túmọ̀ sí wípé àwọn ènìyàn tí wọn ò gbọ́dọ̀ dàpọ̀ pẹ̀lú nínú ìgbéyàwó. Láàárín àwọn ọmọ Ìgbò fúnra wọn kì í fẹ́ wọn, àwọn tí wọ́n ń pè ní Oṣù yìí. Wọ́n fẹ́ wọn. Local government. Kí náà ń pè local government ní Yorùbá? Ìjọba ìbílẹ̀. Ìjọba ìbílẹ̀ kan wà ní ilẹ̀ Ìgbò. Níbẹ̀ ni àwọn tó ń ṣe ètò àgùnbánirọ̀, níbẹ̀ ni a ti máa ń ṣe ètò àgùnbánirọ̀ ní ìlú Abia State. Wọ́n ń pè ìlú yẹn ní Isialangua, bóyá South or North. Wọ́n máa ń jẹ èèyàn ní ìlú yẹn. So àwọn tí wọ́n jẹ́ ọmọ Ìgbò wọn kì í bá wọn ṣe nítorí ìtàn wọn. Ṣùgbọ́n wọn ò jẹyàn mọ́ sìn yo, ṣùgbọ́n ìtàn wọn ni. So tó bá lọ mú èèyàn wá pẹ́ tó fẹ́ fẹ́ rèé, wọ́n á béèrè lọ́wọ́ pé ìlú ibo ló ti wá. Tó bá ti dárúkọ Isialangua North, ìgbéyàwó yẹn ò lè wáyé. Torí ohun tó máa sọ sí ọkàn àwọn tó fẹ́ fẹ́ èèyàn ni wípé ibi tán ti ń jẹ èèyàn. Ìyẹn túmọ̀ sí pé nítorí ibi tẹ́nìyẹn ti ṣàn wá, wọ́n á máa ṣe inúnibíni sí wọn. Wọ́n kórìíra wọn, wọn fẹ́ ní ń bá wọn ṣe. Irú inúnibíni tá à ń sọkọ́ nìyẹn. Irú inúnibíni tí Jésù ń sọkọ́ nìyẹn. Bó tilẹ̀ jẹ́ pé irú inúnibíni tí mo ṣe yànnàná tán yìí ó jẹ́ ohun tó burú, kò yẹ ká máa ṣe síra wa. Kò yẹ ká máa ṣe síra wa. Ṣùgbọ́n bó ṣe burú tó, ó yàtọ̀ sí inúnibíni tó ní í ṣe pẹ̀lú pé èèyàn ń lépa òdodo. Ó yàtọ̀ sí. Òdodo tá a dẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí, tí a ń ti torí ẹ̀ ṣe inúnibíni sí wa, kì í kàn ń ṣe òdodo nípa pé a kàn jẹ́ èèyàn tó dáa, àwa ń hùwà tó dáa rárá. Òdodo tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní í ṣe pẹ̀lú kéèyàn wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ìpinnu, nínú èrò àti nínú ìṣe. Kéèyàn wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ìpinnu, nínú èrò àti nínú ìṣe. Irú inúnibíni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yẹn, èdè Gíríkì tí a túmọ̀ sí òdodo yìí, ohun tó túmọ̀ sí nìyẹn. Bí ká wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nínú ìpinnu, nínú èrò àti nínú ìṣe wa. Irú ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run yìí kò lè ṣẹlẹ̀ àyàfi tí a bá kọ́kọ́ yí wa padà. Kò lè ṣẹlẹ̀. A lè ní irú òdodo yìí, a ò lè lépa irú òdodo yìí tá a bá tí kọ́kọ́ yí wa padà. Ẹ rántí pé mo sọ ṣáájú wípé à ń gbénú ayé tó ti ṣubú, gbogbo ènìyàn pátá láìṣẹ́kù èèyàn kan la ṣubú nínú Ádámù. So nípa bẹ́ẹ̀ a ò ní irú òdodo yìí. Tá a bá wá rí ẹnikẹ́ni tó ń lépa irú òdodo yìí, tó ní irú òdodo yìí nínú ayé rẹ̀, ìyẹn túmọ̀ sí pé nǹkan kan ti ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún, torí ẹ̀ ló ṣe ní irú òdodo bẹ́ẹ̀. So nǹkan kan gbọ́dọ̀ ti yí ẹni yẹn padà kó tó di wípé àfihàn irú òdodo yìí ó ń jẹyọ nínú ayé rẹ̀. Àfihàn irú òdodo yìí dẹ̀ máa jẹyọ nípa pé a ti yí ẹni yìí padà nípa òdodo tó wà nínú Jésù Kristi. Nípa òdodo tó wà nínú Jésù Kristi. Nítorí pé òdodo tiwa fúnra wa, òdodo ara ẹni láìsí Kristi, Àìsáyà júwe rẹ̀ gẹ́gẹ́ bí àkísà ẹlẹ́gbin nínú ìwé Àìsáyà orí 64 ẹsẹ̀ 6. Isaiah 64 verse 6. Àwọn tó wà nínú Kristi nìkan ni wọ́n ní òdodo tí kò nídìí bàjẹ́.
They have uncorrupted righteousness. Àwọn tó wà nínú Kristi nìkan ló ní irú òdodo bẹ́ẹ̀. Nítorí pé òdodo yìí òdodo Kristi ni. Òdodo Kristi ni. Láti fi hàn wá gbangba nínú ẹ̀kọ́ tá ń kà wípé òdodo tí à ń tọ́ka sí rèé, Jésù tẹ̀síwájú láti ṣàlàyé ní orí ẹsẹ̀ 11. Ẹ gbọ́ ohun tí Jésù sọ. Ó ní alábùkún fún ni ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n ń ṣe inúnibíni sí yín, tí wọ́n ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Nítorí èmi. So òdodo tá à ń sọ yìí kì í ṣe òdodo tó kàn wà lórí kò ń ṣe òdodo tó kàn wà nínú afẹ́fẹ́. Kì í ṣe òdodo tí kò dìrọ̀ mọ́ nǹkan kan. Òdodo yìí ní ṣe pẹ̀lú pé a wà nínú Kristi. Òdodo tó ní ṣe pẹ̀lú a wà nínú Kristi yìí ni aráyé ti torí ẹ̀ ni wọ́n ń ṣe inúnibíni sí àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run. Eléyìí fi hàn wípé inúnibíni yìí ó ní ṣe pẹ̀lú àwọn tó jẹ́ ti Kristi. Àwọn ni à ń ṣe irú inúnibíni tá à ń sọ̀rọ̀ rẹ̀ sí. Ó ní ṣe pẹ̀lú àwọn tó ń ṣe ti Kristi, tí wọ́n jẹ́ ti Kristi, tí Kristi ti rà padà, tí wọ́n wà nínú Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Nítorí pé a wà nínú Kristi, à ń tẹ̀lé gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wa. Nípa bẹ́ẹ̀ ni irú inúnibíni tàbí ó tá a lè pè ní irú ìjìyà yìí ló ń dìde sí. Eléyìí ló mú wa wá sínú ipò ayọ̀, inú ipò ìdùnnú, nítorí pé a fi ń dá wa lójú nípa ohun tí à ń là kọjá, nípa inúnibíni tá à ń ṣe sí wa, wípé ti Kristi la jẹ́. Arákùnrin wa Tósìn, wọ́n wàásù ìwàásù kan ní àwọn ọ̀sẹ̀ kan sẹ́yìn. Wọ́n jẹ́ ká mọ̀ wípé irú ìjìyà tí àwọn ń júwe kì í ṣe irú ìjìyà tí à ń rí nínú ayé. Pé kì í ṣe irú ìjìyà yẹn làwọn ń júwe. Wọ́n ń sọ̀rọ̀ nípa ìjìyà lọ́jọ́ náà. Pé kì í ṣe irú ìjìyà yẹn. Pé irú ìjìyà eléyìí a lè yàn, ìyẹn ìjìyà tó wà ní pé a jẹ́ ọmọ Ọlọ́run, a lè yàn láti sá fún. Bí àpẹẹrẹ, èèyàn gbé ìbọn sí yín lórí torí pé ẹ jẹ́ ọmọ Ọlọ́run, ó wá ń sọ fún yín pé kẹ́ sẹ́ Kristi. Ẹ lè yàn láti sẹ́ Kristi. Ẹ lè sọ wípé mi ò mọ̀ rí, bí Pétérù ṣe sọ nínú ìwé Mátíù orí 26. Pé mi ò mọ̀ rí, ká tẹ̀ tún máa búra, ká máa ṣépè wípé tí n bá mọ̀ rí kí nǹkan báyìí kásà kó ṣẹlẹ̀ sí mi. A lè yàn láti má jẹ irú ìyà yẹn. Irú ìyà yìí kò wà fún gbogbo, kì í ṣe ìyà gbogbogbò, kì í ṣe ìyà táwọn gbogbo èèyàn ń jẹ, ṣùgbọ́n ìyà tá à ń jẹ nítorí pé a jẹ́ ọmọ Ọlọ́run. Òun là ń sọ̀rọ̀ rẹ̀. Ìyà tá à ń jẹ nítorí pé a jẹ́ ọmọ Ọlọ́run. Irú ìyà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, irú inúnibíni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, a lè kú nítorí ẹ̀. Ní ìmọ̀ye wípé irú ìjìyà yìí tó lè já sí ikú yìí, ó máa jẹ́ kí a rí èrè tó dájú gbà. Ó máa jẹ́ kí a rí èrè tó dájú gbà. Ẹ̀yin ará nínú Olúwa, pé a jẹ́ ti Kristi, ó ń bu ọlá kún ìjìyà tá à ń jẹ. Ó ń gbé irú ìjìyà tá à ń jẹ kúrò láàrin ìjìyà tí gbogbo ènìyàn ń jẹ. It elevates our suffering. Yàtọ̀ sí yẹn, ó ń ya ìyà wa yàtọ̀. It sanctifies our suffering. Ó ń yà yàtọ̀ sí àwọn ìyà táwọn tó wà nínú ayé ń jẹ. Torí téèyàn bá ń jìyà nínú ayé, a lè béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tí nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀ sí? Ó ṣeé ṣe kó jẹ́ pé ó jalè ni ló ṣe ń jìyà. Ó ṣeé ṣe pé nítorí pé ó yàn èèyàn jẹ, torí ẹ̀ ní irú ìjìyà tó dé bá ṣe ń dé bá. Ó ṣeé ṣe nítorí pé àìkò bìkítà bó ṣe ń gbègbè ayé ẹ̀, bóyá ọlọ́tí ni, a máa mutí, ó wá ti ní àrùn jẹjẹrẹ nípa pé ó ń mutí.
a lè tọpinpin ẹ̀ ká sọ wípé torí pé ó ń hùwà ìbàjẹ́ kan tàbí èkejì ní irú nǹkan báyìí ṣe ń ṣẹlẹ̀ sí, tàbí pé torí pé ó tẹ̀ ń gbénú ayé tó nídìí bàjẹ́ ni àwọn nǹkan wọ̀nyẹn ṣe ń ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n ìyà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ní í ṣe pẹ̀lú pé torí pé a jẹ́ ọmọ Ọlọ́run, torí pé à ń lépa òdodo, torí pé a wà nínú Kristi, a jẹ́ ti Kristi, òun ni ìyà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ìyà yìí yàtọ̀ sí gbogbo ìyà tá a lè mọ̀. Nítorí ẹ̀ mo ṣe sọ wípé ìyà yìí ó ga ju gbogbo ìyà lọ, ó yàtọ̀ sí gbogbo ìyà. Ìwà a dẹ̀ lè sọ wípé ó jẹ́ ìyà tàbí inúnibíni tó rẹwà. Ó jẹ́ ìyà àti inúnibíni tó ní ìtumọ̀. It is deeply meaningful and gloriously beautiful. Irú ìyà tá à ń sọ̀rọ̀ rẹ̀ rí. Nítorí bẹ́ẹ̀ ni àwọn àpọ́stélì nínú ìwé Ìṣe àwọn àpọ́stélì orí 5 ẹsẹ̀ ìkọkànlélógójì ni a ṣe kà nípa wọn pé nítorí náà wọ́n sì lọ kúrò níwájú àjọ ìgbìmọ̀. Wọ́n ń yọ̀ nítorí pé a kà wọ́n yẹ sí ìyà jíjẹ nítorí orúkọ rẹ̀. Mi ìmọ̀gbà tí ẹnikẹ́ni nínú yàrá tá a wà yìí ló fò sókè fáyọ̀ rí torí pé ó ń jìyà. Pé à ń yọ̀, à ń dunnú pé kọ́ wá ní pé kí ni ìwúrí ẹlẹ́wọ̀n ẹ̀, kí lóde tó fi ń yọ̀ tó ń ṣe báyìí pé ìyà ń jẹ mí nì, mò ń jìyà nì. Kò sẹ́ni tó máa ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ wo orú eléyìí, wọ́n nà wọ́n nítorí pé wọ́n ń wàásù pẹ̀lú orúkọ Jésù. Wọ́n kìlọ̀ fún wọn pé kọ́ yé wàásù ní orúkọ ìmọ̀. Pétérù sọ fún wọn wípé ó ní pé a ò lè ṣaláì má sọ èyí tí àwa ti rí tí àwa sì ti gbọ́. A ò lè ṣaláì má sọ. A ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu ju ká gbọ́ràn sí ẹ̀yin olórí ẹ̀sìn lẹ́nu. Nítorí bẹ́ẹ̀ wọ́n nà wọ́n. Bí wọ́n ṣe nà wọ́n tán tí wọ́n ń jáde kúrò láàrin àjọ ìgbìmọ̀ àwọn tó nà wọ́n, Bíbélì sọ wípé wọ́n bẹ̀rẹ̀ sí fò fáyọ̀ nítorí pé a kà wọ́n kún àwọn tó ń jìyà nítorí orúkọ Jésù. Ìyà tá à ń sọ̀rọ̀ rẹ̀ nìyẹn. Bánábà òun Pọ́ọ̀lù, wọ́n sọ fún àwọn ọmọ ẹ̀yìn Jésù tó wà ní Lístíríà, Ikonioni àti ní Áńtíókù pé nínú ìpọ́njú púpọ̀ ni àwa yóò fi wọ ìjọba Ọlọ́run. Nínú ìpọ́njú púpọ̀ ni àwa yóò fi wọ ìjọba Ọlọ́run. Jẹ́ n bi ọ́ ní ìbéèrè yìí. Ṣé onígbàgbọ́ ni ẹ́ tí ò ń la inúnibíni kọjá nítorí òdodo? Ǹjẹ́ ìgbàgbọ́ rẹ ó wà lábẹ́ ìjìyà bí? Ó ṣeé ṣe kó tiẹ̀ jẹ́ wípé ọkàn rẹ ti bẹ̀rẹ̀ sí tutù nítorí ìjìyà tó ń jẹ nítorí òdodo. Jẹ́ n rán ọ létí wípé alábùkún fún ni ọ́. Ohun àkọ́kọ́ tí inúnibíni yìí fi hàn nìyẹn. Alábùkún fún ni ọ́. Nítorí bẹ́ẹ̀ ló ṣe ń jìyà tó ń jẹ. Nítorí pé Kristi ti fi àmì ìbùkún rẹ̀ sí ọ lára. Torí ẹ̀ ló ṣe ń jìyà. Ẹni tá a lè pè ní olú ọ̀tá tírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wà, the chief enemy, olú ọ̀tá àwọn ọmọ Ọlọ́run, kò níṣẹ́ míì tó ń ṣe láyé bí kò ṣe láti máa lépa àwọn tó pa ẹ̀rí Kristi mọ́. Iṣẹ́ tó ń ṣe nìyẹn, láti máa lépa àwọn tó pa ẹ̀rí Kristi mọ́. Ìwé Ìfihàn orí 12 ẹsẹ̀ 17, Revelations 12:17. A kà wípé Dragoni náà sì ń bínú gidigidi sí obìnrin náà. Ó sì lọ bá àwọn irú ọmọ rẹ̀ yòókù jagun tí wọ́n ń pa òfin Ọlọ́run mọ́, tí wọ́n sì di ẹ̀rí Jésù mú. Ìdí tí ọ̀tá ṣe ń lépa wa nìyẹn. Gbogbo ìdojúkọ àti inúnibíni tí à ń fojú wí tá a bá jẹ́ ọmọ Ọlọ́run, ọ̀dọ̀ èṣù ló ti wá. Èṣù lè má fojú hàn, ṣùgbọ́n ó ń ṣiṣẹ́ nínú àwọn ènìyàn. Ó ń ṣiṣẹ́ nínú àwọn ènìyàn. Ǹjẹ́ o di ẹ̀rí Kristi mú síbẹ̀? Ǹjẹ́ nítorí pé o di ẹ̀rí Kristi mú ni a ṣe ń ṣe inúnibíni sí ọ? Lẹ́ẹ̀kan sí mo tẹ̀ mọ́ ọ létí. Rántí
wípé alábùkún fún ni ọ́ arákùnrin mi àti arábìnrin mi tó bá jẹ́ ọmọ Ọlọ́run. ṣùgbọ́n ọ̀rọ̀ míì tí wọ́n tún fi gbà ọ́ níyànjú rèé wípé rántí wípé ọwọ́ ẹni tó wà ọwọ́ ẹni tó lè pa ọmọ ni. bó tilẹ̀ jẹ́ pé òun la inú níbi ní kọjá, ẹni tó lè pa ọmọ tó lè dáàbò bò ọ́ ni. nínú ìwé Hébérù orí 2 ẹsẹ̀ 10 a kà níbẹ̀ wípé balógun ìgbàlà wa òun fúnra rẹ̀ a ṣe é pé nípasẹ̀ ìjìyà. a ṣe é pé nípasẹ̀ ìjìyà. ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 23 John 16:33 Jésù wípé nǹkan wọ̀nyí ni mo sì ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi. nínú ayé ẹ̀yin ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. àní ẹni tó jẹ́ balógun wa, balógun ìgbàlà wa, ọwọ́ rẹ̀ la wà, ó lè pa wá mọ́. òun náà ló sọ fún wa wípé ká má bẹ̀rù ẹni tó lè pa ara ṣùgbọ́n tí kò lè pa ẹ̀mí. ó ní ṣùgbọ́n ká bẹ̀rù ẹni tó lè pa ara àti ẹ̀mí nínú iná ọ̀run àpáàdì, iná àjò òkú. kí nìyẹn sọ fún wa pé a ò gbọ́dọ̀ bẹ̀rù àwọn ènìyàn tí wọ́n ń ṣe inúnibíni sí wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti bẹ̀rù àwọn ènìyàn, nípa bẹ́ẹ̀ wọ́n sẹ́ Ọlọ́run, nípa bẹ́ẹ̀ wọ́n juwọ́ sílẹ̀ ní ọ̀rọ̀ ìgbàládé, wọ́n juwọ́ sílẹ̀ ní ọ̀rọ̀ pé kí wọ́n máa bá Ọlọ́run rìn, nítorí pé wọ́n bẹ̀rù ènìyàn ju wọ́n bẹ̀rù Ọlọ́run lọ. àwọn kan fẹ́ tẹ̀lé Kristi lára àwọn olórí ẹ̀sìn nígbà tí Kristi wà láyé tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀. wọ́n gbà á gbọ́ ṣùgbọ́n wọn ò fojú hàn ní gbangba nítorí wọ́n bẹ̀rù àjọ ìgbìmọ̀ tàbí ìgbìmọ̀ àwọn olórí ẹ̀sìn. wọ́n bẹ̀rù wọn, nítorí bẹ́ẹ̀ wọn ò ṣe kíni o, wọn ò faramọ́ Kristi ní gbangba. wọ́n fi ìgbàgbọ́ tán láwọn ní wọ́n fi pamọ́. irú ìgbàgbọ́ tí Kristi fẹ́ ká ní kì í ṣe irú ìgbàgbọ́ tá à ń fi pamọ́, ìgbàgbọ́ tó ń hàn kedere. ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní ọmọ Ọlọ́run wọn ò ṣe tí ì mọ inúnibíni nítorí pé wọ́n ń fi ìgbàgbọ́ wọn pamọ́. wọ́n ń pa á mọ́. wọn ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé ọmọ Ọlọ́run làwọn. wọn ò fẹ́ kán mọ̀ wípé Kristẹni làwọn. nítorí bẹ́ẹ̀ wọ́n ń yẹra fún inúnibíni. wọ́n ń yẹra fún inúnibíni. a ò gbọ́dọ̀ yẹra fún inúnibíni. ohun àkọ́kọ́ nìyẹn. ohun kejì rèé, kí ni inúnibíni yìí ń fi hàn? lẹ́ẹ̀kejì, ó ń fi hàn wípé àwọn tí à ń ṣe inúnibíni sí nítorí òdodo wọ́n jẹ́ àjogún ìjọba Ọlọ́run. They are heirs of God's kingdom. wọ́n jẹ́ àjogún ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run. níbòmíràn Jésù Olúwa ó jẹ́ kí eléyìí hàn sí wa gbangba wípé àwọn tó ń tẹ̀lé òun wọ́n máa la inúnibíni kọjá, ṣùgbọ́n ní ìgbẹ̀yìn ohun gbogbo wọ́n máa jogún ìjọba Ọlọ́run. nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ 29 Jésù wípé, Jésù sì dáhùn ó wípé, lóòótọ́ ni mo wí fún yín, kò sí ẹni tí ó fi ilé sílẹ̀ tàbí arákùnrin tàbí arábìnrin tàbí bàbá tàbí ìyá tàbí aya tàbí ọmọ tàbí ilẹ̀ nítorí mi àti nítorí ìyìn rere, ṣùgbọ́n nísinsìnyí ilé ayé yìí òun ó sì gba ọgọ́rọ̀ọ̀rún ilẹ̀ àti arákùnrin àti arábìnrin àti ìyá àti ọmọ àti ilẹ̀ pẹ̀lú inúnibíni àti ilé ayé tí ń bọ̀ ìyè àìnípẹ̀kun. ìyè àìnípẹ̀kun. ìyẹn túmọ̀ sí wípé lára àwọn nǹkan tá a máa gbà nítorí pé à ń tẹ̀lé Kristi òun ni inúnibíni, ṣùgbọ́n pẹ̀lú inúnibíni yìí ìyè àìnípẹ̀kun tì lẹ́yìn. ìyè àìnípẹ̀kun tì lẹ́yìn. kí ni ìjìyà ìgbà díẹ̀ láti ní èrè ayérayé? a lè fi wéra wọn. àwọn tó gbìyànjú láti dóòlà ẹ̀mí wọn nísìnyí wọ́n máa padà sọnù, ṣùgbọ́n àwọn tó sọnù sí wọ́n máa padà rí. ẹ jẹ́ kí irú ọkàn yìí kó wà nínú wa. àrídájú wà láti ọ̀dọ̀ Kristi pé àwọn tí à ń kẹ́gàn, tí à ń ṣe inúnibíni sí, tí a sì ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí nítorí Kristi yóò wọ ìjọba Ọlọ́run. ǹjẹ́ o gba ọ̀rọ̀ yìí gbọ́ bí? wípé àrídájú wà wípé àwa
tí à ń ṣe inúnibíni sí nítorí a gba Kristi gbọ́ wípé ìjọba Ọlọ́run ó dájú fún wa. Ǹjẹ́ o gba Kristi gbọ́? Ẹ jẹ́ á wo àwọn ọ̀rọ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Ohun mẹ́ta ni Kristi sọ. Ó sọ̀rọ̀ nípa ìkẹ́gàn, ó sọ̀rọ̀ nípa inúnibíni, ó sọ̀rọ̀ nípa àwọn tí ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí èèyàn. Ẹ jẹ́ á wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ọ̀rọ̀ àkọ́kọ́ òun ni ìkẹ́gàn. Ní èdè òyìnbó a pè ní revile. Kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí ìdójútini, to be disgraced. Ìdójútini àti fífojú pani rẹ́, to be discredited. Ohun tá à ń sọ yìí tí Jésù ń sọ, a ṣe sí Jésù fúnra rẹ̀ nígbà tó ń kú lọ lórí igi àgbélébù. Àwọn ọ̀tá rẹ̀ wò lórí igi nínú ìwé Mátíù orí 17 ẹsẹ̀ 42. Wọ́n wí pé ó sì gba ẹlòmíràn là, ara rẹ̀ ni kò lè gbàlà. Ọba Ísírẹ́lì ṣáà ní í ṣe jẹ́ kí ó sọ̀kalẹ̀ láti orí àgbélébù wá nísinsìnyí, àwa ó sì gbà á gbọ́. Ìkẹ́gàn nìyẹn. Ẹni tó ṣiṣẹ́ láàrin wọn fún ọdún 3 àtàbọ̀, ó bọ́ wọn nínú aginjù lẹ́ẹ̀méjì ọ̀tọ̀ọ̀tọ̀, ó jí òkú àwọn ọmọ wọn dìde, ó lé ẹ̀mí àìmọ́ kúrò lára àwọn ènìyàn wọn, ó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run, ó túmọ̀ májẹ̀mú láéláé fún wọn ní ọ̀nà tí kò sí kan lára àwọn akọ̀wé tàbí àwọn Farisí tó ti túmọ̀ rẹ̀ rí. Ó ṣe rere sí wọn, ó tọ́ka wọn sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn, ohun kíkan mọ́gi ó pọ̀ jù. Ẹ jẹ́ kó máa lọ láyọ̀ àtàlàáfíà. Wọ́n ṣe ìkà sí, ó tún kú lọ lórí igi, wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́gàn ẹ̀. Wọ́n kẹ́gàn ẹ̀ lórí igi. Ṣùgbọ́n òun nìkan kọ́ ló ṣe bẹ́ẹ̀. Lára àwọn olè tí wọ́n kàn mọ́, àwọn olè méjì tí wọ́n kàn pẹ̀lú rẹ̀, òun wà láàrin. Ó ní ọkùnrin náà tó wà ní orí àgbélébù tó wà láàrin. Àwọn olè méjì tá a kàn pẹ̀lú rẹ̀, àwọn náà bẹ̀rẹ̀ sí kẹ́gàn rẹ̀. Ìwé Máàkù orí 15 ẹsẹ̀ 22 wípé, jẹ́ kí Kristi ọba Ísírẹ́lì sọ̀kalẹ̀. Àwọn olè tá a kàn mọ́gi ló ń sọ̀rọ̀ yìí. Láti orí àgbélébù wá nísinsìnyí, kí àwa kí ó lè rí i, kí a sì lè gbàgbọ́. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n kọjá ni àwọn olè yẹn náà wá dá sí. Wọ́n ní àwọn tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ sì ń kẹ́gàn rẹ̀. Wọ́n sì ń kẹ́gàn rẹ̀. Àwọn tó ń tẹ̀lé Kristi, àwọn náà máa nírú ìrírí yìí. Wọ́n máa kẹ́gàn ìgbàgbọ́ wọn. Ayé máa wò wọ́n nínú ìjìyà wọn. Wọ́n á wá béèrè lọ́wọ́ wọn pé Ọlọ́run rẹ̀ dà. Wọ́n á kẹ́gàn wọn. Àwọn ẹlẹ́gàn tí wọ́n máa ń kẹ́gàn ìrètí tó wà nínú àwọn tó ń dúró de ìpadàbọ̀ Kristi, wọ́n máa sọ fún wa pé à ń fi àkókò wa ṣòfò nínú pé à ń dúró de ìpadàbọ̀ Jésù Kristi. Mo rántí wípé mo ní àǹfààní láti dá arákùnrin kan lóhùn lórí ẹ̀rọ ayélujára tó ń sọ pé ayé tá a fi ṣòfò ni ayé tó ń dúró de Kristi. Pé ayé tó ṣòfò ni. Pé kí là ń dúró de fún? Wọ́n ti ń sọ látọdún púpọ̀ kó wá. Mo wá dá lóhùn pẹ̀lú ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 1 sí 4. Wípé ní ìgbẹ̀yìn ọjọ́ àwọn ẹlẹ́gàn yóò dìde tí wọ́n máa béèrè pé ibo ni ìrètí pípadàbọ̀ rẹ̀, ibo ló wà. Mo jẹ́ kó mọ̀ pé òun kọ́ lẹ́ni àkọ́kọ́ tó máa sọ bẹ́ẹ̀, pé Bíbélì ti sọ àsọtẹ́lẹ̀ nípa irú ènìyàn bíi tiẹ̀. Mo wá sọ wípé kí Ọlọ́run kó ṣàánú fún ọkàn rẹ̀ kó sì gbà ọ́ là. Ó ṣeé ṣe kí a máa kẹ́gàn rẹ̀ nítorí pé ó di òpó Kristi mú. So tí àwọn ènìyàn tí wọ́n bá ń kẹ́gàn rẹ̀ nítorí pé ó jẹ́ Kristẹni, kí leléyìí ń fi hàn? Pétérù wípé bí a bá ń gàn yín nítorí orúkọ Kristi, ẹni ìbùkún ni yín. Tó túmọ̀ sí nìyẹn. Tá bá ń kẹ́gàn yín nítorí Kristi, ẹni ìbùkún ni yín. Ohun tí Kristi sọ náà nìyẹn. Ó ní alábùkún fún ni àwọn tá à ń ṣe inúnibíni sí. Ẹni ìbùkún ni yín nítorí ẹ̀mí ògo àti ti Ọlọ́run ó ti bà lé yín. Nípa tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ ní ibi, ṣùgbọ́n nípa tiyín à ń yìn lógo.
nínú ayé yìí ó ṣeé ṣe káwọn èèyàn máa kẹ́gàn wa, kó máa sọ̀rọ̀ Ọlọ́run láì dáa, kó máa fi wá àti Ọlọ́run wa ṣe èyẹ. Ṣùgbọ́n Ọlọ́run, à ń yan Ọlọ́run lógo nítorí pé a di Kristi mú, nítorí Kristi gbà wá là, nítorí pé a jẹ́ ọmọ rẹ̀. Ohun àkọ́kọ́ nìyẹn, kán kẹ́gàn. Ṣùgbọ́n ohun kejì tí Jésù sọ, ó sọ̀rọ̀ nípa inúnibíni. Kí ni inúnibíni túmọ̀ sí gan? Ó túmọ̀ sí wípé ká máa lépa ènìyàn pẹ̀lú ìpinnu àti ṣe níbi, tó túmọ̀ sí nìyẹn. Pursuing one with hostile intention. Láì ṣe wípé ìwọ ló wájà wọn, tàbí ìwọ ló tọ́ wọn, tàbí ìwọ ló ṣèkà sí wọn. Wọ́n kàn lé ẹ láì nídìí láti ṣe ibi sí ọ. Ohun tí inúnibíni túmọ̀ sí nìyẹn. Tó bá jẹ́ pé irú nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sí ọ, mo gbà ọ́ níyànjú láti mọ̀ wípé ìjọba Ọlọ́run jẹ́ tiẹ̀, nítorí ẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ sí ọ. Torí ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ sí ọ. Lákòótán, nínú ọ̀rọ̀ tí Kristi ń sọ yìí, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí ó ń fi èké sọ ọ̀rọ̀ búburú gbogbo sí àwọn tí ó di nítorí àwọn tó wà nínú Kristi tàbí àwọn tó ń lépa òdodo. Tó bá jẹ́ pé ohun tí wọ́n ń ṣe síwọ náà nìyẹn, tí wọ́n lè ń ṣe láì nídìí, ohun tí Bíbélì sọ nìyẹn, ó fi hàn wípé ọmọ Ọlọ́run ni ọ́. Ṣùgbọ́n a ní láti yànnàná nǹkan bí kó tó di pé a tẹ̀síwájú. Ó ṣeé ṣe kí wọ́n sọ̀rọ̀ burúkú sí ọ nítorí pé o ṣe nǹkan tí ò dáa. Ọmọ Ọlọ́run náà lè ṣe nǹkan tí ò dáa. A lè ṣubú sínú ẹ̀ṣẹ̀, a lè hùwà tí ò dáa. Nígbà tí Dáfídì gba ìyàwó tó sùn pẹ̀lú ìyàwó níyàwó, tó pa ọkọ ẹ̀, nígbà tí Nátánì máa sọ̀rọ̀ sí, ó ní nípa ohun tó ṣe yìí, àwọn kèfèrí wọ́n á ní àǹfààní láti sọ̀rọ̀ òdì sí Ọlọ́run. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìyà tá à ń jẹ tàbí ọ̀rọ̀ búburú tá à ń sọ sí wa, à ń sọ sí wa nítorí ìwà búburú táwa náà hù. Ṣùgbọ́n Pétérù rán wa létí nínú ìwé Pétérù kínní orí 4 ẹsẹ̀ 15 wípé, ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni nínú yín kí ó jìyà bí apànìyàn, tàbí bí olè, tàbí bí olùṣe búburú, tàbí bí ẹni tí ń tojú bọ ọ̀ràn ẹlòmíràn. Ìyẹn túmọ̀ sí pé a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ búburú sí wa nítorí pé à ń ṣe búburú. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ búburú sí wa láì nídìí, ìyẹn túmọ̀ sí pé a ò mọwọ́ a ò mọsẹ̀. Ohun tó dáa ni. Ohun tó dáa ni. Ó túmọ̀ sí wípé ohun tí àwọn ènìyàn ń sọ nípa wa kò ń ṣe òótọ́, ṣùgbọ́n wọ́n ń sọ ọ́ náà. Wọ́n ń fi ọ̀rọ̀ búburú, wọ́n ń sọ sí wa láì nídìí. Ohun tí wọ́n ń ṣe ni wípé wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ Sátánì. Torí ohun tí Sátánì fúnra rẹ̀ máa ń ṣe nìyẹn. A pè é ní olùfisùn àwọn ará, the accuser of the brethren. Ohun tó máa ń ṣe nìyẹn, kẹ́yìn kó máa léfùrù kọ̀kọ̀ sí ọ, kó máa sọ̀rọ̀, kó máa fi ọ́ sùn kiri lórí ohun tó mọwọ́ tó mẹsẹ̀. Tó bá jẹ́ ohun tó ń ṣẹlẹ̀ sí ọ rèé, ìdí tó ṣe ń ṣẹlẹ̀ sí ọ, pàápàá jùlọ tó bá jẹ́ pé nítorí Kristi àti nítorí pé òun lépa òdodo làwọn nǹkan wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ sí ọ, ó ń fi hàn wípé nítòótọ́ ọmọ Ọlọ́run ni ọ́. Ó ń fi hàn wípé ará inú ìjọba Ọlọ́run ni wọ́n ń ṣe. Ẹ jẹ́ a wo ìbéèrè kẹta tá ó fi kásẹ̀ ìwàásù yìí nílẹ̀. Ìbéèrè kẹta tá ó béèrè rèé: kí ni ìhà tó yẹ kí a kọ sí inúnibíni yìí? A ti rí ohun tí inúnibíni yìí jẹ́, ṣùgbọ́n kí ni ìhà tó yẹ káwa kọ sí? Nígbà míì kíní ilé mùyàn lẹ́wù, kó dé góńgó ọkàn yàn, kéèyàn fẹ́ já padà. Kí ni ìhà tí Jésù ní ká kọ sí? Báwo la ṣe gbọ́dọ̀ dáhùn sí inúnibíni tí à ń ṣe sí wa nítorí Kristi tàbí nítorí pé à ń lépa òdodo? Jésù wípé ẹ máa yọ̀. Báwo lẹ ṣe fẹ́ kó yẹn pọ̀ pẹ̀lú ìjìyà? Mò ń jìyà, ó ní kí n máa yọ̀. Ṣùgbọ́n Kristi ní pé ẹ máa yọ̀ kí ẹ sì máa fò fún ayọ̀ nítorí pé èrè yín pọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n ṣàṣe inúnibíni sí àwọn wòlíì tí ń bẹ ṣáájú yín. A ní láti yọ̀ nítorí pé Ọlọ́run ti pèsè àwọn èrè tó pọ̀ fún wa ní ìjọba Ọlọ́run. Ọlọ́run ti pèsè èrè tó ga fún wa nínú ìjọba Ọlọ́run.
bí Jésù ṣe jìyà tó wọnú ògo rẹ̀ tó dẹ̀ ṣèlérí fún wa wípé tí àwa náà bá farada ìyà tá à ń là kọjá nínú ayé yìí nítorí orúkọ rẹ̀ àwa náà yóò wọnú ògo bí òun ṣe wọnú ògo. Bíbélì wípé nínú ìwé Kọ́ríńtì kejì orí 4 ẹsẹ̀ 17 nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ́, mo rò pé ọ̀rọ̀ tó yẹ ká lò ní fẹ́lẹ́, mi wá mọ̀ bí á Yorùbá ayé àtijọ́ rẹ̀, nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ́ light tí í ṣe fún ìṣẹ́jú kan ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tó pọ̀ rékọjá fún wa. Ìyẹn túmọ̀ sí pé báwo la ṣe júwe ìjìyà wa fún ìṣẹ́jú díẹ̀, ohun tó fẹ́rẹ́ tí ó pọ̀. Ṣùgbọ́n kí ni ìpọ́njú, kí ni ìjìyà, kí ni inúnibíni yìí ṣe fún wa? Ó ní pé ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun. Ìyẹn túmọ̀ sí pé a lè wọn ìjìyà wa ṣùgbọ́n ògo tó máa tẹ̀yìn ẹ̀ jáde kò ṣeé wọ̀n. Àìnípẹ̀kun ni. Ó pọ̀ rékọjá fún wa. Ẹ mọ̀ pé tó máa ní nǹkan pọ̀ rékọjá, ó dàbí pé ká máa pọnmi sínú agbọ̀n. Ká máa pọnmi sínú ibi agbè omi agbè tó yẹ agbọ̀n ò lè gbomi dúró. Ká máa pọnmi sínú agbè omi kó wá kún, ká má wàá dáwọ́ dúró àti máa domi sí. Ṣé mọ̀ pé a máa ṣàn dànù ni? Ohun tá a fi èrè tó ń dúró dè wá tá a fi bá ṣe júwe ẹ̀ nìyẹn. Kí wá ló fà á tí a ò fẹ́ irú èrè bẹ́ẹ̀? Tó jẹ́ pé adùn ráńpẹ́ là ń lépa. Tó jẹ́ pé à ń sá fún ìjìyà tó ti pasẹ̀ pé a jẹ́ ọmọ Ọlọ́run, à ń sá fún ìjìyà bẹ́ẹ̀. Àwa wawọ́ mọ́ adùn ayé tí ò lálòpẹ́. Àwa ń sọ èrè jaburata tí ò ṣe wọ̀n tó jẹ́ ta àìnípẹ̀kun, à ń pàdánù rẹ̀. Ṣùgbọ́n láti tún gbà wá níyànjú sí, Jésù jẹ́ kí a rí wípé inúnibíni tá à ń là kọjá yìí, a ò dá là kọjá o. Àwọn wòlíì ti là kọjá ṣáájú wa. Àwa kọ́ lẹni àkọ́kọ́ tó máa là kọjá. Ó yẹ kí àpẹẹrẹ wọn ó yẹ kó mú wa lọ́kàn le, kó ran ìgbàgbọ́ wa lọ́wọ́. A ṣe inúnibíni sí àwọn wòlíì. Jésíbẹ́lì ó ń lépa ẹ̀mí Èlíjà. Wé ọba kìíní orí 19 ẹsẹ̀ 1 sí 2. Jeremiah a sọ sínú ẹ̀wọ̀n. Zachariah a pa nínú pẹpẹ. A ṣe inúnibíni sí àwọn wòlíì ṣáájú. Gbogbo àwọn àpọ́stélì Kristi pátá la pa yàtọ̀ sí Jòhánù. Ìhun náà wọ́n gbìyànjú àti pa. Ọlọ́run ni ò gbà. Títí dòní tá à ń sọ̀rọ̀ yìí, a sì ń pa àwọn Kìrìsìtẹ́nì káàkiri àgbáyé. Kò yẹ kí yẹn tún yà wá lẹ́nu mọ́. Lórílẹ̀-èdè tá a wà yìí, à ń ṣe inúnibíni sí àwọn Kìrìsìtẹ́nì lójoojúmọ́. Lókè Ọya, àìmọye àwọn Kìrìsìtẹ́nì ni àwọn tó ń gbébọn, tó ń gbé àdó olóró ni wọ́n ti pa nítorí ìgbàgbọ́ wọn. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, jẹ́ ìgbàgbọ́ rẹ yóò dúró nínú gbogbo wọ̀nyí. Lórílẹ̀-èdè tá a wà lénìí, bí mo ṣe ń parí ọ̀rọ̀ mi lọ, kí là ń rí káàkiri? À ń rí àwọn ènìyàn tó ti gba ìyìn rere tí kì í ṣe ìyìn rere gbọ́. Tó bá gbọ́ pé a ṣe inúnibíni sí àwọn onígbàgbọ́, àwọn wọ̀nyí tí wọ́n ń pera wọn lónígbàgbọ́ náà, tí wọ́n ti gbọ́ ìyìn rere adùn, ìyìn rere ìṣerere, prosperity gospel, wọ́n á ní pé kì í ṣèpín àwọn, pé ìyà yìí kò ń ṣèpín àwọn. Àwọn ò lè jìyà láéláé nítorí pé Ọlọ́run alààyè làwọn ń sìn, ìgbàgbọ́ wọn sì gbópọn. Pé Ọlọ́run wọn nípa ìgbàgbọ́ wọn yóò pa gbogbo àwọn ọ̀tá wọn. Torí ẹ̀lẹ́ ó ṣe rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ibi tí àwọn èèyàn ti ń péjọpọ̀ fún àdúrà, tẹ́ bá gbọ́rú àdúrà tó ń gbà, kò ń ṣe àdúrà wípé Ọlọ́run fún mi ní ìgboyà, fún mi ní ẹ̀mí ìdúróṣinṣin bí mo ti ń la ìpọ́njú kọjá. Rárá, pé Olúwa, ìpọ́njú kì í ṣe ìpín mi. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ìpọ́njú sí mi, Olúwa bá mi yanjú ẹ̀mí wọn. Àdúrà táwọn èèyàn ń gbà nìyẹn, nítorí pé wọn ò tí ì mọ ohun tó jẹ́ ìyìn rere ìjọba Ọlọ́run.
lè jẹ́ ohun tó bani nínú jẹ́ púpọ̀. Mo sọ fún wa pẹ̀lú ìdánilójú wípé àwọn tí mo ṣàlàyé yìí wọn kì í ṣe Kristẹni. Wọ́n jẹ́ àwọn èké onígbàgbọ́. Wọ́n sẹ́ nǹkan tí Kristi tó fi júwe àwọn tó jẹ́ tòun, wọ́n sẹ́ ohun tó yẹ kó fi wọ́n hàn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba Ọlọ́run, wọ́n láwọn ò ní í ṣe pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ Paul kọ̀wé sí àwọn ará Fílípù nínú ìwé Fílípù orí 1 ẹsẹ̀ 29, ó ní pé nítorí ní ti Kristi ẹ̀yin ni a ti yọ̀ǹda fún, kì í ṣe láti gbàgbọ́ nìkan ṣùgbọ́n láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Kristẹni nìyẹn, láti jìyà nítorí rẹ̀ pẹ̀lú. Tó o bá nípìn nínú ìjìyà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, tó o mọ ohun tó ń jẹ́ ìbáṣepọ̀ ìjìyà, the fellowship of suffering, ó kì í ṣe ti Kristi. Ó yẹ kí ìyẹn kàn án lóminú. Béèrè lọ́wọ́ ara rẹ wípé ṣé o ti jìyà nítorí pé ò ń lépa òdodo? Ǹjẹ́ o ti jìyà nítorí pé o jẹ́ ti Kristi? Ìyà tí mò ń sọ mi sọ pé kán wá gbébọn ká ẹ mọ́lé o. Ìyà tá à ń sọ yìí ó pín sí ìpele, ó pín sí ìsọ̀rí oríṣiríṣi. Ṣùgbọ́n o ò lè ṣaláì má nípìn nínú ẹ̀ tó bá jẹ́ ọmọ Ọlọ́run tó tọ́. O ò lè ṣaláì má nípìn nínú ẹ̀. Tó bá di ọmọ Ọlọ́run nínú ìdílé tí wọ́n ti ń bọ̀rìṣà, wọ́n máa kórìíra rẹ̀. Tó bá di ọmọ Ọlọ́run níbi iṣẹ́ tí wọ́n ti ń yíwèé, ó máa lọ́tà tó pọ̀. Tó bá di ọmọ Ọlọ́run láwùjọ tí wọ́n ti ń hùwà ìbàjẹ́, torí pé ò ní bá wọn hùwà ìbàjẹ́ yẹn, wàá dẹ̀ gbégbé ayé ẹ̀ táwọn ó máa hàn kedere sáwọn èèyàn tó yí ọ ká. Wàá lọ́tà, wọ́n á ṣe inúnibíni sí ọ. So ó ṣe ni láàánú, ó dẹ̀ yani lẹ́nu wípé ọ̀pọ̀lọpọ̀ sọ pé onígbàgbọ́ làwọn nínú ìlú tá a wà yìí, pàápàá ìlú Nàìjíríà, tí ìwà ìbàjẹ́ pọ̀ jàǹtìrẹrẹ tá a dẹ̀ ń gbé láàrin ẹ̀, a dẹ̀ lọ́tà. Àwọn ṣe inúnibíni sí wa nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká wa. Ẹ jẹ́ ká pe àárọ̀ àtọ̀dọ̀fínú wa kalẹ̀, ká béèrè lọ́wọ́ ara wa lẹ́ẹ̀kan sí wípé jẹ́ ọmọ Ọlọ́run ni mí lóòótọ́ lóòótọ́? Jẹ́ ọmọ Ọlọ́run? Ayé mi ṣe wá yàtọ̀ sí àwọn ọmọ Ọlọ́run tá a júwe nínú Bíbélì. Tèmi ò ṣe wá ní ìbámu pẹ̀lú tiwọn. Kò ṣe wá ní ìbámu pẹ̀lú tiwọn. Pétérù sọ wípé àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run, a ò gbọ́dọ̀ rí ìjìyà gẹ́gẹ́ bí ohun àjèjì. Nínú ìwé Pétérù orí 1 orí 4 ẹsẹ̀ 12 wípé olùfẹ́, ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín, èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ló dé bá yín. Kì í ṣe ohun àjèjì. Kì í ṣe ohun àjèjì. Gbogbo Kristẹni pátá ló máa la inúnibíni kan kọjá tàbí ìkejì. Ìfihàn wọn, irú ẹni tí wọ́n jẹ́, òun ni ìyà yìí ń fihàn, inúnibíni yìí ń fihàn. Àti wípé inúnibíni yìí tún ń polongo irú ògo tó ń bọ̀ wá fún wọn. Nípa bẹ́ẹ̀, ẹ jẹ́ a yọ̀ ká sì dunnú wípé a jẹ́ alábàápín nínú àwọn ìjìyà yìí. Ẹ jẹ́ n sọ̀rọ̀ àmúlò méjì kí n dẹ̀ parí ìdánilẹ́kọ̀ọ́ yìí. Inúnibíni fún òdodo àti nítorí pé a jẹ́ ti Kristi kì í ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa bẹ̀rù. Ṣùgbọ́n ó jẹ́ ohun tí ó gbọ́dọ̀ jẹ́ kí ìdánilójú ìgbàgbọ́ wa jinlẹ̀ sí. Láti jẹ́ ká mọ̀ wípé a jẹ́ alábùkún fún láti ọ̀dọ̀ Ọlọ́run wá, a dẹ̀ jẹ́ èrò ìjọba Ọlọ́run. Nípa bẹ́ẹ̀, ó jẹ́ ohun tó nítumọ̀ tó dẹ̀ lógo tá a bá ń la inúnibíni kọjá nítorí òdodo. Ṣùgbọ́n tí o kì í bá ṣe Kristẹni, lóde òní a gbọ́dọ̀ máa yànnàná ẹ̀ síwájú sí pé tí o bá kì í ṣe Kristẹni tòótọ́, ìyà tó lè máa là kọjá kò nítumọ̀. Mo tiẹ̀ lè sọ báyìí pé ìyà tó ń là kọjá lọ́wọ́lọ́wọ́, ó tún ń lànà fún ìyà míì tó máa jẹ lọ́jọ́ ọ̀la ni. A wá di pé ọ̀rọ̀ Yorùbá ta máa ń sọ pé ìyà méjì kì í jòkúgbẹ́. A wá sí ìmúṣẹ lórí ayé rẹ pé ìyà méjì ń jòkúgbẹ́. Wàá jìyà láyé yìí, wàá tún lọ jìyà láyéráyé. So mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ Olúwa,
ronúpìwàdà lónìí, yí padà sí Kristi, kí ìyà tó ń jẹ nítorí o mọ Kristi, nítorí pé òun lépa òdodo, kó lè ní èrè ní ayérayé, kó lè ní èrè ní ayérayé. O mọ Kristi o mọ Kristi o máa jìyà. Ìyẹn ti di dandan. Kó lówó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ, wàá jìyà, wàá ṣàìsàn, wàá lọ́tà, wàá jìyà lọ́nà kan tàbí kejì. Ṣé kò wá sàn wípé kò jìyà nítorí pé o mọ Kristi àti nítorí pé o ń lépa òdodo, ju pé kò kàn jìyà torí pé o ń gbénu ayé yìí kó o tún lọ jìyà lọ́run? Ohun ọ̀rọ̀ àmúlò kejì rèé: ìjìyà, inúnibíni tàbí ìlàkọjá, ìdojúkọ lóríṣiríṣi, ó jẹ́ ohun tí ó jẹ́ ìpín gbogbo onígbàgbọ́ nínú Kristi. A ò gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ohun àjèjì láti má ní ìpín tàbí ìrírí nínú inúnibíni yìí. Ó yẹ kó máa jẹ́ kí ọkàn rẹ làgàrà, pàápàá jùlọ tó o bá ń sọ wípé Kristẹni ni ọ́. Ó yẹ kó máa wòye pé ṣé Kristẹni tèmi yàtọ̀ sí Kristẹni àwọn tó kù ni? Ohun tó fi hàn ni wípé ó ti tẹ́wọ́ gba ayé tó kún fún ẹ̀ṣẹ̀ yìí, nítorí ẹ̀ ni ayé ò ṣe rí ọ gẹ́gẹ́ bí ọ̀tá, wọ́n rí ọ gẹ́gẹ́ bí ìkan lára wọn. Torí ẹ̀ ni wọn ò ṣe yọ ọ́ lẹ́nu, wọn ò ṣe ṣe inúnibíni sí ọ. Ó ṣeé ṣe ká máa gbégbé ayé gẹ́gẹ́ bí Kristẹni, ká dẹ̀ má ní ìṣòro kan báyìí pẹ̀lú àwọn aládùúgbò wa, pẹ̀lú àwọn ẹbí wa, pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa, pẹ̀lú àwọn ará wa, pẹ̀lú àdúgbò tàbí àwùjọ tá a wà. Béèrè lọ́wọ́ ara rẹ, irú ìgbàgbọ́ wo gan-an ló rọ̀ mọ́? Ṣé ìgbàgbọ́ táyé tẹ́wọ́ gbà ni? Táwọn ará àdúgbò bá rí ẹ, wọ́n sọ wípé a fẹ́ràn rẹ̀, a fẹ́ràn rẹ̀. Kò dàbí àwọn tí bí, tí wọ́n máa sọ fún apẹ́lẹ́ṣẹ̀ ni wá, tí wọ́n máa fẹ́ wàásù fún wa bẹ́ẹ̀ ni pé a kì í ṣèyàn. Tó bá yẹ pé bí àwọn tó yí ọ ká ṣe tẹ́wọ́ gbà ọ́ nìyẹn, wípé jẹ́jẹ́ ló ń lọ, kò tọ́jú bọ ọ̀rọ̀ ènìyàn, ká máa mugbó wa lọ, ká máa ṣèwà ìbàjẹ́ wa lọ, déédéé ni pẹ̀lú ẹ̀, kò yọ wá lẹ́nu. Tó bá jẹ́ pé irú Kristẹni tó jẹ́ nìyẹn, tú èrò ara rẹ pa. Tó bá jẹ́ pé irú Kristẹni tó jẹ́ ni pé ò ń gbé lálàáfíà pẹ̀lú àwọn ènìyàn búburú àti àwọn aláìgbàgbọ́ nínú ilé rẹ, ó jẹ́ bàbá tàbí ìyá, àwọn ọmọ rẹ ń rìn ní ọ̀nà ìparun, wọ́n rìn nínú ẹ̀ṣẹ̀, wọ́n rìn nínú àìwà bí Ọlọ́run, ó ò dẹ̀ bìkítà gẹ́gẹ́ bí bàbá tó sọ pé ó dẹ̀ jẹ́ Kristẹni. Tú èrò ara rẹ pa, tú èrò ara rẹ pa. Ó pera rẹ ní Kristẹni, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ọ̀rẹ́ abánidẹ́ṣẹ̀ ni wọ́n, kò dẹ̀ kàn án gbọ̀ngbọ̀n. Nítòótọ́ Jésù bá àwọn ẹlẹ́ṣẹ̀ jẹ, ṣùgbọ́n Jésù wàásù fún àwọn ẹlẹ́ṣẹ̀. Kò kàn bá àwọn ẹlẹ́ṣẹ̀ rìn nìkan, ó bá wọn sọ̀rọ̀ Ọlọ́run. Ìdí tá a ṣe pa Jésù ni pé torí pé ó ń sòótọ́ fún àwọn ènìyàn. Ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 40. Torí ẹ̀ la ṣe pa. Ǹjẹ́ ìgbàgbọ́ tó sọ pé ò ń jẹ́wọ́, ṣé ìgbàgbọ́ yìí ti ní ìdojúkọ? Ṣé kò jẹ́ pé ó jókòó, ó káwọ́ gbéra bí Ámósì ṣe sọ ní ìwé Ámósì orí 9 ẹsẹ̀ 1, ó káwọ́ gbéra ní Síónì, ó jókòó nínú àlàáfíà bí ẹni tí ò bìkítà ní Síónì? Àdúrà mi ni wípé kí àwọn ọ̀rọ̀ yìí kó má jẹ́ bẹ́ẹ̀ fún ọ àti èmi, pé kí a lè jẹ́ Kristẹni tòótọ́ nínú ọ̀rọ̀, nínú ìpinnu àti nínú ìṣe wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a yìn yín lógo fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti wá ní ìrọ̀lẹ́ yìí láti gbọ́ ọ̀rọ̀ yín. Ní tòótọ́, alábùkún fún ni àwọn tí à ń ṣe inúnibíni sí, nítorí tírú wọn ní ìjọba Ọlọ́run. Alábùkún fún ni fún àwọn tí à ń kẹ́gàn, tí à ń ṣe inúnibíni sí, tí a sì ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí nítorí Kristi.
nítorí pé èrè wọn pọ̀ ní ọ̀run. Olúwa wa, nítòótọ́ nípa a ó la ìpọ́njú púpọ̀ kọjá láti rí ìjọba Ọlọ́run wọ̀, ṣùgbọ́n ẹ ti fún wa ní ọ̀rọ̀ ìtùnú wípé kí a tújú ká nítorí pé ẹ ti ṣẹ́gun ayé. Olúwa, ẹ jẹ́ kí a di òpó àwọn ọ̀rọ̀ yìí mú, pàápàá jùlọ bí ayé ṣe ń dúdú sí lójoojúmọ́. Ìwé Àìsáyà rán wa létí wípé òkùnkùn, àní òkùnkùn brimbrim yóò bo ayé mọ́lẹ̀, ṣùgbọ́n nígbà náà ni ìmọ́lẹ̀ wa yóò yọ. Nígbà tó bá dúdú jù ni ìmọ́lẹ̀ máa ń mọ́lẹ̀ jù. Ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó tàn láàrin òkùnkùn ayé, kí àwọn aráyé lè wá sí ìmọ́lẹ̀ wa, kí wọ́n lè wá sọ́dọ̀ Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí a fi ìmọ́lẹ̀ wa ká fi sí abẹ́ òṣùwọ̀n kí a bò ó mọ́lẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká fi sí ibi tí yóò ti tàn fún gbogbo ènìyàn láti ríran. Ẹ ṣe wá ní Kristẹni tí ó ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, òtítọ́ ìhìnrere fún àwọn ará wa. Nítòótọ́ tí a bá ní ìfẹ́, ohun tí a ó ṣe rèé. A kọ ṣáájú nínú ìkan lára àwọn ọ̀rọ̀ ìbùkún yìí wípé alábùkún ni fún àwọn aláàánú nítorí pé wọ́n rí àánú gbà. Ohun tí a rí nínú ọ̀rọ̀ yẹn ni wípé àwọn aláàánú yìí, àwọn ni ẹni tí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ìhìnrere. Nípa bẹ́ẹ̀, wọ́n ó tún rí àánú gbà síwájú sí i nítorí pé wọ́n ti rí àánú gbà tẹ́lẹ̀. A gbàdúrà wípé kí ọ̀rọ̀ yìí kó ní ìtumọ̀ nínú ọkàn gbogbo ènìyàn tí ó jẹ́ aláìgbàgbọ́ tó lè wà láàrin wa, kí wọ́n lè sá sọ́dọ̀ Kristi, kí a lè sọ wọ́n di ọmọ Ọlọ́run. Àti àwa tá a jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n tí à ń fi ìjẹ́rìí ìgbàgbọ́ wa tí à ń fi pamọ́, nípa bẹ́ẹ̀ tí à ń sá láti ní ìpín nínú inúnibíni. Ẹ ràn wá lọ́wọ́ láti ronúpìwàdà, láti bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé tí ó ń fi Kristi hàn sí gbogbo àwọn èèyàn tó yí wa ká. Bó tilẹ̀ jẹ́ wípé yóò mú ìpalára wá, ṣùgbọ́n yóò jẹ́ ká mọ̀, yóò tún jẹ́ kí ìgbàgbọ́ wa rinlẹ̀ sí wípé ìdí tí ìpalára yìí ṣe ń wá, òun ni wípé ẹ̀mí ògo ó ń bẹ lára wa, àti wípé a jẹ́ ọmọ Ọlọ́run, a sì jẹ́ èrò ìjọba Ọlọ́run. Ẹ ṣé Ọlọ́run wa, ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Àmín.